ó dúró tọlọ́run ọ̀kan ṣoṣo olúwo ṣe é wò ẹ̀yìn wò àtàwọn wò níwájú olúwo adéwálé ọmọ akọ́láwọlé ó dúró dọlọ́run ọ̀kan ṣoṣo torí ẹ̀ ní ó fi ṣe é wò ẹ̀yìn wò àtàwọn wò. Kí la wí fún yín? Kí la wí fún yín? Ẹ kóra yín jọ àjòjò ètì àjòjò òtì ìwọ́de òun ojú òtì ń bẹ kódà tí a bá ti wáyé ọmọ pé èèyàn wà dey play sọ àtẹ̀yìn àbí ọ̀tẹ̀yìn ọjọ́ oyin gbóní ní tá à ń sọ fẹ́ yẹn ni pé látìgbà tí bàbá Olúwo tilẹ̀ wo ti jẹ làwọn atẹ́gùn kan ti ń fẹ́ nílùú Ìwó tó yẹ pé irú rẹ̀ ọ̀fẹ́ rí àsọpá àwọn tán ti jẹ lọ tí wọ́n jọba tí wọ́n jẹ lọ wọn ò gbìyànjú wọ́n gbìyànjú ṣùgbọ́n ìràwọ̀ tọ́lọ́run dá fún kálukú àti bí bọ́lọ́run ṣe ṣègbè bóyá ṣe ṣẹ̀mí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bàbá wa Abdulrasheed Adéwálé Àkànbí Fẹ́mi Tẹlúwa ó yàtọ̀ láàrin wọn wàláhì wà á lè rẹ́nìkan láì tó gbógun ti bàbá yẹn tí nǹkan rẹ̀ bá ń da tẹ́lẹ̀ kó ń tọ́ yẹrẹ ẹ̀ wò tó bá da 90% yóò jà wá 30 tó ń tọ́ ọba ètè jáwọ́ gbogbo ẹ̀ ọ̀pá àjà ṣiṣẹ́ rò fún kìí ṣe pé o kìí ṣe pé ẹ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣe wò èyí tí kan dùn mí ni pé ẹ̀yin kan wà nú àwọn èèyàn yìí tẹ́ pé èèyàn dáadáa ní tẹ́ ẹ dáa gan tẹ́ ẹ sì sọmọlúàbí èyí tó wá sún yín débi pé àwọn kan wá tọ́bọ nú tí wọ́n tọ́bọ pọ̀ lọ yín débi pé náà á gbà bẹ́ẹ̀ ni ọ̀wá yé wa torí pé ń tẹ́ ẹ ní ó tó yín jẹ ọlọ́run kẹyìn ọlọ́run ṣàánú yín káwọn kan wá tí ẹ pé wọn ò ní làákàyè tó yín tẹ́ pé yà ń jẹ wọn tí wọn ò ní nǹkan tó yín wọn á kọ́ bọ́nú ọpọlọ yín tí wọn ò ní règùn kankan lórí yín torí ìmọ̀ta ẹnìkan tí wọ́n wá ní ẹ mọ̀ wá wòde ẹ̀yin náà sì wà ṣùgbọ́n àwọn kan mo jẹ́rìí àwọn kan wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ wọ́n sì jẹ́wọ́ ọmọ bàbá gidi fún bàbá Olúwo tilẹ̀ wò wọ́n wá bẹ́ẹ̀ o wọ́n jẹ́wọ́ pé àwọn ò lè dalẹ̀ ọmọ bàbá àwọn torí táwọn ó kìbọnú wọ́n sì wá sí wòde ẹ wá wòde àná owó tí wọ́n pa ní wòde àná kò fẹ́ẹ̀ sírú ẹ̀rí wọn ò parú ẹ̀rí ní wòde ẹ jẹ́ n wá kí abala bẹ̀yẹn kí n fi kí agboolé Gbẹ́gúndé orúkọ yín ò ní parẹ́ nù owó ìtàn lù wò fún ìparí bíbí tẹ́ kó níbi àyájọ́ ọjọ́ àkójọ gbogbo ọmọ Ìwó tó wáyé nílùú Ìwó lánàá orúkọ ẹ̀yin ará ilé Gbẹ́gúndé kò lè parẹ́ o ẹ fi owó tó tó mílíọ̀nù 14.5 lẹ̀ that is 14.5 million naira bàbá Máyégún dúkìá nǹkan yín ò ní bàjẹ́ o Máyégún gbogbo ilẹ̀ Ìwó bàbá láwọn tó fi kún oyè yín mo jẹ́ ti gbàgbé tí àbá fi kún gan bínú bàbá dòde 14.5 million ìdílé nìkan gbélé ẹ̀yin nìkan fi 10 million naira lọ́wọ́ ara yín gbogbo ilé lápapọ̀ wọ́n wá fi 4.5 million naira lẹ̀ lẹ́yìn ẹ̀ adúpẹ́ lọ́wọ́ ilé Olúmọdán ìwé ọ̀kárí pẹ̀lú ògo Ọlọ́run ibi àdúrà yín gbàdé nínú ilé kò ní takú 10 million naira mílíọ̀nù 10 lẹ́yìn náà fi lẹ̀ adúpẹ́ o àwọn ilé yòókù náà ilé ẹ̀mọ́lù ẹ̀yin mílíọ̀nù 2 àti ẹ̀yin mílí tá àti ẹ̀dá dákọ̀ gbọ́ ẹ̀yin léhùn tẹ́ ẹ sí dáadáa àwọn èèyàn ti bá yẹn kọ́lẹ̀ fídíò yín wà láhà ó wà ń pamọ́ àwọn tí wọ́n sì ń dìtẹ̀ bàbá Olúwo náà tí wọ́n láwọn ọ̀jẹ̀ kí ojú ó ti bàbá Olúwo ní wòde ìtànà orúkọ tí wọ́n náà ń bẹ lákọọ́lẹ̀ àwọn èèyàn mọ̀ yín àwọn kọ̀ọ̀kan mọ̀ yín o ṣùgbọ́n tẹ́ bá bọ̀rọ̀ yín débi hàn tá a kéde yín bọ́ta ọkàn tí kẹ́ mọ̀ kọjá ń gbòòrò yín mọ̀ túnmí lé lórí wọn mọ̀ lẹ́pẹ́ ọ̀tà mọ́ yín ojúlówó ọmọ Yorùbá ìmọ̀ràn tè fún yín ni pé kẹ́ ẹ tètè padà ẹran tí orin tí mo kọ́ ń jò ní èrò tí ń roko èrò tí ń rodò ọjọ́ tí ìyàwó bá nà mọ́ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ níjọ́ tẹ́nìkan bóyá ọmọ ni o àbẹ̀rù ni onílùú Ìwó tó bá ti gbógun ti àbá Olúwo tilẹ̀ wò báyìí gbogbo tó bá ní báyìí ọmọ rẹ̀ dànù ni kìí ṣe pé àyàfi tó bá tètè yí padà lókun torí pé àníyàn bàbá yìí dá sílùú Ìwó gbogbo ẹ̀mí rẹ̀ fún gbéga Ìwó nìkan ni kò sí fún nǹkan mi ìgbéga Ìwó lásán lè ẹ̀mí Olúwo wà fún kò sẹ́ni tó nífẹ̀ẹ́ Ìwó gẹ́gẹ́ bí àbá Olúwo tilẹ̀ wò ìwọ náà ṣàdúrà pé kí gbogbo àìsàn tí ó so gba àwọn ará ilé yín pátákó sí ọ ikú tí ó pa àwọn ará ilé yín kọ́ pa ọ kò jù bá ń lójú ọmọ Yorùbá mo tún ń bọ̀ nǹkan pọ̀ tí mo mú bọ̀ ní wòde lánàá fún gbogbo ẹ̀yin ọmọ Ìwó tẹ́ wà káàkiri àgbáńlá ayé ní mọ̀ fún díẹ̀ díẹ̀ ni ẹ kọ́kọ́ gba ilé ẹ̀ mọ́ bá ń yẹ ilé ìwò náà ní tẹ́ bá rí ń bẹ̀ ẹ jẹ́ àpàdé nǹkan mẹ́sẹ̀ kẹ́ bá ń ṣí ààrẹ